ìlú tẹ́ fẹ́ darí ẹni tí ń bá jáde Ifá bàbá wa Kàmálì yóò tó lẹ́yìn yín ni èyí tí ń jáde sí àdámọ̀ ẹ̀yìn yín lọ́wọ́ arúgbó gbàkátà ẹ̀yìn lọ́wọ́ kòkéwò béèrè ẹ̀yìn lọ́wọ́ bàbá ńṣòro ẹ̀yìn lọ́wọ́ àbá àtàlẹ́kòtò ẹ̀yìn lọ́wọ́ àbá arábìdùn ẹ̀yìn lọ́wọ́ àbá àkọ̀rọ̀ ẹ̀yìn lọ́wọ́ àbá àsúkùtì ẹ̀yìn lọ́wọ́ tájù mọ́mìnì tájù làbábì ẹ̀yìn lọ́wọ́ gbogbo àwọn jàǹkàjàǹkà bàbá wọn kì í bá gbogbo wọn ẹ̀yìn lọ́wọ́ àwọn tẹ fẹ́ darí ìní ló fi lágbára ṣe wá rí dìbò náà dọ̀f kí n tó wá sọ spíkà lẹ̀ imam ìkẹ́kẹ́ ń bẹ tí wọ́n yẹ kẹ́ sọ́ọ̀dù dáadáa imam àgbà ọ̀tọ̀ àfa àgbà ọ̀tọ̀ ẹ̀dá kẹ́ kó ń bẹ́ẹ̀ imam àgbà ọ̀tọ̀ àfa àgbà ọ̀tọ̀ àfa àgbà ní produce imam àgbà. kéèyàn ní àyà àwọn àfa àgbà nínú lóyìn kéèyàn tó fóun fẹ́ gé wọn fẹ́ lu àyè wọn má tirẹ̀ wọ́n da wàhálà lẹ̀ wọ́n ti dá lẹ̀ nílùú yìí nítorí báwọn kẹ́ lè mánéjì wọn pẹ̀lú àyè tọ́lọ̀ ń fi yín sí kẹ́ ẹ máa bẹ́ẹ̀ sì darí ẹ̀ tí òfin ní yíwọ́ òun ni pé àwọn tó ẹ bá rí pọ́jà àwọn àfa àgbà ẹ má jìnnà sí wọn. bá a ṣe kiri ni bàbá fi ní ẹ kiri mo ti yàn ní ìmọ̀ọ́mù àmì ẹ̀mú káàkiri gbogbo ilé àwọn àfa àgbà a sì wọn bá tá a lè ṣe ń bẹ́ẹ̀ ó tún kù tá a ti ṣe bí bàbá ṣe adáhùn ṣe ṣe làmátìlùbà lórí wọn àwọn ìpàdé ẹ tó bá tún lè wúra ní àyè ọgbà wọn máa ní àyè àwọn àfa àgbà nìyẹn àwọn àfa àgbà wọn lè yọ fàdù báríkà àwọn ọmọ mi báwọn bá ti ní ìwọ ní ìmáàmù wa ìwọ náà ṣáà ti sí wọn bẹ́ẹ̀ ni àfa wa pẹ̀lẹ́pẹ̀lẹ́. àmọ́dé ọlọ́run jẹ́ ìmáàmù wọn nílẹ̀ yìí pé àwa ni ìmáàmù àgbà ọwọ́ afẹ́ lóko àfa àgbà pọ̀ kódà ìyàtọ̀ ń bẹ láàrin àfa àgbà àtàgbà àfa. àgbà àfa yàtọ̀ fún àfa àgbà àfa àwọn àgbà àfa bàbá má sì gbọ́ àwọn àfa àti ẹni tí ń bẹ ti gbẹ́nu àgbà àfa ṣé adam nìyẹn àwọn àṣàrìkòtò mẹ́bẹ́ alábìdún mẹ́bẹ́ àwọn alájà ló mẹ́bẹ́ gbà tí wọ́n ti ṣẹ́ àwọn àgbà àfa nìyẹn àfa àgbà bẹ́ẹ̀ láti gbogbo orúwà yìí. Májọ̀wọ́rú bí ọba ń kọ̀ ó lè kọ́mọ rẹ bọ́ ọba dọ̀wọ́rú bí o ti kọ́ ní òtún ní kọ́mọ rẹ kò tún ní kà. Pèsè dọ̀wọ́rú má dọ̀wọ́rú rárá ẹ̀ ti gbọ́dọ̀ gbà máa já máa ń dì í. Ẹ gbọ́dọ̀ máa yípo ká máa yílẹ̀ kó máa lẹ́sẹ̀ lọ bá ti yípo ẹ kí ìṣe bàbá ọba àlọ́ ni ẹni ìṣe bàbá àlọ́ ló ti ṣe náà ń. Bàbá ní ìdọ́ọ̀lá Suleiman anabi Suleiman tọ́lá ń kó gbọ̀n kájọ fún àlìjáná kó jọ fún èèyàn kó jọ fún gbogbo ọlọ́run wá kó jọ fún wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ìrìn àjò ni wọ́n wá rìn débi yí pé. ìdá àtàwọn aláwọ̀ àdìnnàmúlì. ibi táwọn èdè sodo sí ìṣó. kọ́lá tí nàmúlà tún yọ ayọ̀ ànàmúlù dìgbùlù nàzàkìrẹ́kù. àwọn kan ní kọ́lá tí. nàmúlà tún yọ. Sahara.
به أنال واعتدل ومسكين كما قال به أنت يا مسكين سيد طلبي أنت يا مسكين سيد طلبي يا أبا بكر يا أبا بكر عليك ثقتي يا قدامي للهدايا والوتي إنه يشهدون لي سيهم عمل المرب الفصل إن تجيب عني إلى ممن هرم اسمك مما ترم على بي يا واربي أنت أتي وهدي إن لم تكن أمين كبرجالا إنهم في سورة وهناك لقومهم لسورية سوري بدين دواتي واني كمالي أبرواتي مصطفى ياسي يقول وصلي أمد الفاسي تجاني أبدي فبكوني أبي ويلتنا وكشاني صلبي حجتنا فتحوني بابا أدعوكم أسيرا في القدرية أسك اللهم إلهي فاركنا يا ربنا ما أدوري آدم لأسواتنا ما أدوري آدم لأسواتنا وسلام الله يوم سيدنا وسلام على عباده الذين اصطفى الله اليوم أما يشركون قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون اغفر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين الحمد لله الذي أصاب أن ناسنا إن ربنا لغفور شكور إني مجال سبيكي وجعلني من لدنك سلطانا نصيرا òtítọ́ wọn fẹ́ lé lórí tẹ́jú òní délẹ̀ ẹjọ́ délẹ̀ jọ wọn fẹ́ ní ádámà náà ń jọ kínní. ìṣèjú ní ilẹ̀ ádámà ọ̀sọ́jà ní ìlà ìbìlì ìṣe àdìgúnlẹ̀ ìwọ̀lẹ̀ ìgbà tí dúdú ilẹ̀ ádámà ọ̀sọ́jà ní ilà ìbìlì ìṣe. Bí ọlọ́run ṣe appoint anábì ádámà ń jọ kìíní ìgbà tó appoint ẹ̀ tán ọmọ fún àwọn màláíkà tó kù náà dẹnu bẹ́yìn àfọ àtẹkùn lẹ́nu ló ṣe dẹnu. ọjọ́ píkì ọ̀kan lára wọn náà ni bẹ́ẹ̀ ń ṣe píkì ádámà ń náà ló bàbá wa tòní máa píkì mọ́mù bàṣírù gbà tó wá píkì ẹ̀ tó wá sọ yí pé. èyí dúdú ni ádámà. ìtìbọ̀ sọ fún ẹni tó mo ti yàn án lẹ́yìn ẹ̀tọ́ nígbà fún un. Ọlọ́run ni mo ti ní ádámà lónìí ẹ̀tọ́ nígbà fún un. ní ìdílé ádámà pọ̀ ìtọ́wà lẹ́yìn ẹni tí èmi náà wá sọ pé bàbá ìbá mi. Yeah.